bàbá tí àgbáwo wọn gbé gẹ̀ẹ́sì ọmọ ẹ̀. ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ bó dọ́jà ni. èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo ìyẹn mọ̀ mí sí. èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà. bàbá tí àgbáwo wọn gbé gẹ̀ẹ́sì ọmọ ẹgbà ẹgbọ́n. hello nigaro wọ́n ń dóyàwó ẹ̀ òun gbẹ́nu sí mike. okay now all the 21 people òun bẹ̀rù wọn àbí tó ń dóyàwó ẹ̀. you say they are rich people in the country, they are big people, you cannot name them. ó dẹ̀ mọ̀ wọ́n. yóò lè lẹ̀dí mọ́ bàbá tí nìkan ló lè lẹ̀dí mọ́. now bàbá tí tó jẹ́ pé ìyàwó yín wọ́n gbèdì lọ bá wọn ni. ìyàwó yín wádìí débi pé wọ́n wádìí ayé dé ọ̀dọ̀ bàbá tí wọ́n ní bàbá tí ṣe fún wọn dọ́gì. adóyàwó yín kò jẹ̀bi ìyàwó yín, yẹn tó dóyàwó yín ò jẹ̀bi ìyàwó yín ní kẹ́ kìlọ̀ fún. now ó wá ní you know 21 people, name them kábẹ́ bá wọn jà. dárúkọ wọn póòsì wọn ọ̀lẹ́ àfàjò olóṣì wọ́n ń dóyàwó ẹ̀ olóńgbẹ́nu sí máìkì. wọ́n tó yẹ kó o pe ọmọ ẹlẹ́mì kó ní kó gbẹ́nu sí máìkì tiwọ́ náà kó pàrònú rẹ̀. ohun ẹ̀ sẹ́ni bóbò bá ṣèkọ́. Hello, my name is Tayo Babatunde Bernard, aka Babati, a content creator, an actor, and a stand-up comedian. I'm sorry about what happened between me and Ijoba Lande, and I'm so pissed with myself right now. There are so many illicit acts that we do in the closet, and we have to apply moral because I never knew this could come to the public. I'm sorry about that. A lot of people do not know what they call truth or dare. It is an adult game. It is not a childhood game. I'm sorry about this immoral attitude. I take all responsibilities. But please, join me to say sorry to Ijoba Lande. And to my fans, I appreciate every one of you. Please consider me as a first offender because I don't think I've ever done this in the history of my tenure, my life in the industry. I'm a man that has lived with contentment. I'm a man that believes in the truth. I'm a man that even if I'm dying, I will hold on to the truth. I know I have a lot of enemies, but they are not my enemies. They are my friends. It's because a lot of us do not know that the peace of mind is the wealth. We think that the monetary paper that we move around is the wealth. I have lived on this truthfulness from the beginning of my life. Now see, at the peak of my career, my second prime time, my immorality is trying to melt down. I beg you all to please forgive me in the mighty name of Allah. I'm begging every one of you, this will never happen again. And if this occurs again, please do not spare me. Consider me as the first offender. I'm sorry, Ijoba Lande. Thank you. Thank you so much, everyone, for your concern and support. I want to use this opportunity to say, Babati, I swear to Almighty Allah, from the bottom of my heart, I forget and forgive. God bless you, my brother. One love. Ọmọ gbọ́ wọn ni ó máa kú. Ẹ wo fọ́tò bàbá tí ẹ̀ ń wò yìí lójú screen yìí. Fọ́tò tẹ́ ẹ̀ ń wò yẹn ìṣẹ́yìn náà rí bẹ́ẹ̀ yẹn àti èyí tó wà lókè yẹn náà. Ó kọ báyìí ni à ń pè ní Ìjọba Lande. Mo ti láti bí ọjọ́ mélòó ni mo ti rí gbogbo àwọn fídíò ẹ̀ tó ń surface lórí ayélujára. But èmi kàn wo mi ń fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀. Orúkọ bàbá yìí ni Ganiu Kẹ́hìndé tí gbogbo èèyàn mọ̀ sí Ìjọba Lande. Ó jẹ́ ẹnìkan tó jẹ́ pé ó tutù díẹ̀, comedian ni ní orí ayélujára. Ṣùgbọ́n ọ̀rọ̀ ìyàlẹ́nu ló jẹ́ fún mi o. Bó ṣe jẹ́ comedian yẹn, bó ṣe ń ṣe comedy ẹ̀ lórí ayélujára wọ̀nyí, kò fi bẹ́ẹ̀ yàtọ̀ sí ojú ayé ẹ̀ gan.
torí ó jẹ́ èèyàn kan tó tutù díẹ̀ tó dá mi nù ó gọ̀ kọ́lọ̀ kó ṣàánú wa púpọ̀ ni mo lè put ẹ pé bí dọ̀dọ̀yọ̀ èèyàn wọ́n bá sọ pé òpònú èèyàn èmi ò rẹ́ni tó ponú tó òun náà kúkú sọ nínú fídíò ẹ̀ kan tí mo wò onítọ́ bá ń wá chairman àwọn dìdìrìn àwọn òpònú ó lóun ní kọ́ gbé ìwà máa wò pé kí ló dé tí mò ń lo gbogbo adjective yìí fi qualify ìbọ̀bọ̀ yìí báyìí tí wọn náà bá gbọ́ gbogbo atótónu mi délẹ̀ ìwọ náà wá fi títí ẹkùn àbí he's just a dollar guy, you know, pillock bí ẹ tó jẹ́ pé ó tutù díẹ̀ poor fish podinent ó pọ̀ bẹ́ẹ̀ lóríṣiríṣi àwọn òyìnbó tá a lè lò even a tún lè fi pé he's just a foolish guy a lè fi yẹn ráì gan fún ẹ ká fi kún dì because tẹ bá gbọ́ Lande yìí single ni o wá rí èèyàn kọ́kọ́ fẹ́ ní gbogbo àgbáyé mọ́ ó fẹ́ ìyàwó kan tíyẹn ti ní ọmọ méjì àbẹ́ ẹ wo ilé ayé ẹ wo dìdìrín èèyàn àbí ó ti bí ọmọ méjì ó ní máa gbé bọ̀ máa máa tọ́jú ẹ̀ ìyẹn tún ń bọ̀ ó tún kó nínú àwọn àbúrò ẹ̀ àwọn mẹ́ta ó tún kó wọn dání wọ́n jẹ́ 5 àbí kárú náà àbí ó tún kó wọn dání òun náà ló ń gbọ́ wọn o ìyàwó yìí kò ṣiṣẹ́ kankan o àbí ìwọ wá ló wà depressed báwo lo ṣe ní wà depressed nígbà tó yẹ pé gbogbo owó ilé ayé ẹ tí wọ́n bá rí báyìí bùkátà ló máa gbà lọ kí ló wá ṣẹlẹ̀ sí ọ̀rọ̀ Lande àti ìyàwó ẹ̀ ọ̀rọ̀ ńlá ni o ẹ bá mi fi ara balẹ̀ nǹkan kí sínú fídíò yìí ìwọ tó bá wo fídíò yìí débi ìparí ló máa yí ẹ dáadáa o tó bá kàn wò díẹ̀ tó swap lọ sókè kò lè yí ẹ o ṣe rí Lande jáde ó ní ìyàwó òun ó ń ṣèṣekúṣe káàkiri o ìyàwó òun ti kẹ́rù kúrò nílé tẹ́ ẹ̀ bá gbàgbé níbi ọdún bíi 2 sẹ́yìn a rí pé ìròyìn kan kàn káàkiri gbogbo ayélujára gbogbo everywhere wípé wọn ò rí Lande mọ́ pé ó ti lọ para ìdànù létà ni wọ́n padà wá rí ọmọkùnrin náà ọmọkùnrin Ganiu Kẹ́hìndé tí a mọ̀ sí ìjọba Lande wọ́n padà rí níbì kan wọ́n ló fẹ́ lọ kú para ìsómi ni wọ́n ló fẹ́ lọ para ẹ̀ ó fẹ́ lọ kú ni ǹjẹ́ kí ló dé a rí pé Gistlover àti gbogbo àwọn ìròyìn míì náà ń gbé káàkiri pé ìyàwó ẹ̀ ló fẹ́ ṣekú pa bùkátà tí ìyàwó ẹ̀ kó sí lọ́rùn ti pọ̀ jù oríṣiríṣi ni ṣùgbọ́n ìgbà tí dìdìrín ìjọba Lande yìí máa jáde ó ní ìyàwó òun kọ́ ló fẹ́ ṣekú pa òun o ìyàwó òun kọ́ ló fẹ́ kó òun para òun kinní kan ni ó ṣàwá irọ́ kan pa ṣùgbọ́n lẹ́nu bí ijọ́ mẹ́ta yìí láti bí ọ̀sẹ̀ tó ti láti bí 2-3 days ago Lande ti pàpà jáde o ó ti sojú abẹ́ǹkó ó jẹ́ kó yé wa pé ìṣẹ̀lẹ̀ ọjọ́ sí gan òun kàn bó ni ó ní kò yẹ̀ lẹ́yìn ìyàwó òun o ó ní ìyàwó òun ògbólógbó aṣẹ́wó ni ògbóǹtarìgì olóṣó ni ó ní fún pàápàá ó ní ó máa ń bá ọkùnrin ṣe twosome gbogbo wa náà ti mọ̀ bẹ́ẹ̀ o àti mọ̀túmọ̀ yẹn o mi fẹ́ tu ibi tó yaṣẹ́wó dé ó ní ìyàwó òun máa ń gbéṣẹ́ kiri ni olóríṣiríṣi ọkùnrin níyàwó òun máa ń gbé tó máa fi rí owó obìnrin tí ò ṣiṣẹ́ kí lẹ expect àbí ó ní ìgbà tóun ṣe show òun kọjá gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé ọdọọdún ló máa ń ṣe show tó máa ń pe àwọn artist lóríṣiríṣi ó léyìí tó kọjá yìí ó ní ẹjẹ́ mọ̀ yìí pé boyfriend ẹ̀ 3 ló invite wá síbi show òun ó ka oríṣiríṣi pé ọkùnrin mẹ́rin ó ń ṣe twosome ó ń ṣe gbá ń ṣàwo ó pọ̀ oríṣiríṣi àlè pàápàá jùlọ ìjọba Lande jáde ó ní ọ̀dọ́ ọmọkùnrin kan tí gbogbo wa mọ̀ sí Baba T olóhun náà tún fẹ́ yàwó òun o ṣùgbọ́n eléyìí èmi ò tí gbà wọlé èmi gbọ́ ni èmi ò tí gbà torí mi ò kí ń láì kéèyàn máa sọ̀rọ̀ èèyàn ní aburú èmi ò kí ń láì kéèyàn máa sọ̀rọ̀ èèyàn nìkan tí èèyàn bá ṣe ìwádìí mi ṣe ń lọ lábẹ́lẹ̀ nípa ti Baba T tí ò bá mọ̀ ń pa ẹ̀ èmi ò ní sọ nǹkan kan pa ẹ̀ o torí ẹ̀ ni mo ṣe fẹ́ sọ nǹkan kan sìn torí mi ì tí ì fìdí múlẹ̀ mi ì tí ì rídìí òkòkòdòrò pé ọ̀gbẹ́ni Baba T yìí pé ó ṣe nǹkan kan ń bẹ̀ gẹ́gẹ́ bá kúkú ṣe mọ̀ pé ìyàwó ẹ̀ anímàṣàun ni tó bá ó ṣeé ṣe kó jẹ́ pé ibi tó ti ń pín gbogbo kinní wọ̀nyí
bàbá tí ilé máa ń mọ̀ pé ìyàwó Lande ni kó wọ pé kóun náà ganu sí tó bá yẹ pé níṣe ni bàbá tí kàn ganu sí lásán kò sí tẹ́mi fẹ́ sọ lórí yẹn ṣùgbọ́n tó bá jẹ́ pé bàbá tí mọ̀ pé ìyàwó ẹ̀ ni ó kàn wò pé jẹ́ kóun fọwọ́ ọlá gbá lójú ni jẹ́ kóun mọ̀ọ́mọ̀ ganu sí kò ń ṣe kó ṣèṣì kóun mọ̀ọ́mọ̀ ganu sí ni òun lówó lọ́wọ́ òun lè fọwọ́ gbá lójú tí n bá ṣèwádìí mi tó bá jẹ́ bẹ́ẹ̀ ni ọ̀gbẹ́ni bàbá tí mú padà bọ̀ fún ẹ wọ́gbọ́n àgbà tí n bá ṣe ìwádìí mi tó bá jẹ́ pé ajé ọ̀rọ̀ yìí ó ṣí mú ẹ lórí pé o mọ̀ọ́mọ̀ ṣe bẹ́ẹ̀ ni mú padà bọ̀ mi ò tí ì dé wàá gbà mú bọ̀ o mo wá fẹ́ kí a wo fídíò yìí ibi tí ọ̀gbẹ́ni Lande ti ń sọ̀rọ̀ lórí TikTok ó wá sọ ọ̀rọ̀ kan ibẹ̀ gangan ló wá mú mi nǹkan kan ìyẹn gangan ló fẹ́ mú mi ṣe fídíò tí mo ń ṣe yìí gbólóhùn yẹn gangan òun ló mú mi ṣe nígbà tó ń sọ àṣemáṣe tíyàwó ẹ̀ ń ṣe bọ̀ ó wá ní pàápàá àwọn èèyàn kan ti ń pe òun wọ́n ń tẹ́tì òun pé wọ́n ń tẹ́tì ní òun wípé tóun bá ṣe kinní kan àṣé káwọn pa òun ni ṣé káwọn ṣe kinní kan ni eléyìí ló wá jẹ́ kí ìjọba Lande tètè voice out o kó tó di pé wọ́n dá ẹ̀mí ẹ̀ légbodò kó tó di pé wọ́n pàdánù wọ́n fi ọwọ́ ọlọ́gba lójú òun ló wá jẹ́ kí ìjọba Lande jáde o ibi tí èmi ti fẹ́ wọlé sí ọ̀rọ̀ yìí gangan lélẹ̀ ẹ gẹ́gẹ́ bẹ́ẹ̀ kú ṣe mọ̀ mí èmi ò fẹ́ kí èèyàn máa rẹ́ èèyàn jẹ àbí kí èèyàn máa fi ọwọ́ ọlọ́gba èèyàn lójú ibẹ̀ yẹn lẹ́gùn tèmi máa ń lé sí o ẹ jẹ́ ká wo fídíò yìí ní ṣókí ní tíntínní kí lè wá mọ tí mo fẹ́ sọ mo fẹ́ káwọn náà fetí ara wa gbọ́ ó yẹ jẹ́ ká wò. I won't say it because ó ń tì mí gan lójú. ẹ̀bùn oúnjẹ ó ń pa yín lẹ́kùn oúnjẹ kẹ́ máa wà depressed keeping it. n tó ń ṣẹlẹ̀ náà nìyẹn torí pé mi tún fẹ́ kán tún bú mi ká ibi 2 years ago. ẹni tẹ́yìn máa ń dálẹ̀ ṣe rí nǹkan tẹ́yìn comment section máa ń dálẹ̀ ṣé kẹ́ni ẹni kó kúkú lẹ kúkú láìkì. 2 years ago ṣé ibi ìwọ nìkan náà ni go and face your family problem it's not concern kìnnìkan so gbogbo bullying yẹn I don't want that so mo ṣe ń pamọ́ra but mo wá rí i pé wọ́n ti fẹ́ dọ́gbọ́n pa mí wọ́n rí i pé máa padà sọ̀rọ̀ kódà tó di pé máa sọ̀rọ̀ wò ó dàbọ̀ pa máa yanjú bọ̀bọ̀ yọ bọ́yá ẹ̀ nígbà tí yanjú mi ní dárúkọ yín wàláì bọ̀ ẹ sọ fún kò tẹ̀ sí irọ́ tó lè pamọ́ mi irọ́ tó ń pa kiri ni wípé. ẹni tẹ̀tì tẹ bá rí ẹ dà síta o. ṣé àwa náà ti wo. mo ti ṣe ẹ máa rí i. ẹ má jẹ́ kó pa yín o. ṣé ẹ ti rí bí ọ̀rọ̀ ṣe lọ báyìí o ìjọba Lande ti jáde síta ó ní wọ́n ń dákú kùrú mọ́ òun ó ní àwọn kan ń dún mọ̀húrú mọ́ òun èmi ń fi àsìkò yìí pé gbogbo ẹ̀yin tẹ́ bá ń sọ̀rọ̀ lórí ayélujára ẹ jẹ́ ká save life bàbá ọmọ Lande yìí o ẹ má jẹ́ kó kú báyìí ẹ má jẹ́ kí wọ́n fi ọwọ́ ọlọ́gbà lójú wọ́n ti gba ìyàwó ẹ má jẹ́ ó jẹ́ pé wọ́n tún gba ẹ̀mí òun náà báyìí eléyìí máa jẹ́ ìkéde ti tèmi fún ìjọba Lande ọ̀gbẹ́ni Ganiu Kẹ́hìndé mo fẹ́ kí o wá sínú DM mi ẹnikẹ́ni tó bá láǹfààní láti kàn sí ọ̀gbẹ́ni yìí dárúkọ àwọn ẹni síta fún wa gẹ́gẹ́ bí mo ṣe ń gbọ́ lórí program náà arábìnrin ìyá ọ̀gbá ó ń béèrè pé àwọn òwò ni àwọn ẹni náà ìjọba Lande ò fẹ́ dárúkọ àwọn síta inú mi á dùn tó bá lè dárúkọ àwọn ẹni yìí fún wa jẹ́ ká gbọ́ ká bá ẹ gbé wọn síta ká fi gbà ní ẹ̀là kí wọ́n má ṣekú pa ẹ́ o lẹ́yìn eléyìí ni mo rí nǹkan kan tó mú mi ṣe fídíò yìí gangan lélẹ́yìí dárúkọ wọn síta jẹ́ ká mú ẹni náà jẹ́ ká mú àwọn ẹni náà tó ń dún mọ̀rúmọ̀ ẹ̀ jẹ́ ká mú àwọn ẹni náà tó fẹ́ lépa ẹ̀mí ẹ̀ torí pé wọ́n fẹ́ gba ìyàwó lọ́wọ́ ẹ̀ jẹ́ ká mọ̀ wọ́n o ìyẹn bẹ́ẹ̀ eléyìí máa jẹ́ àríkọ́gbọ́n fún gbogbo àwa ọkùnrin ṣàmọ̀ wípé ní gbogbo orí ayélujára pátápátá ó kọ́mọ̀ fún àwọn obìnrin kan máa jáde síta wípé àwọn ọkùnrin ṣe báyìí fún wọn ọkùnrin ṣe báyìí fún wọn lélẹ́yìí tí gbogbo wa náà tàdé máa ń sọ̀pọ́tì wọn pé ọkùnrin ń búlì wọn
ọkùnrin fìyà jẹ obìnrin eléyà jẹ́ àríkọ́gbọ́n fún gbogbo ẹ̀yin ọkùnrin tí ẹ bá ń go through gbogbo àwọn domestic violence báyìí àwọn kinní wọ̀nyí tẹ́ bá ń go through ẹ̀ lábẹ́lẹ̀ tó jẹ́ pé àwọn obìnrin wọ́n ń fi ìyà jẹ yín àbí wọ́n ń tọ́ṣọ̀ yín mentally ẹ bọ́ síta ẹ̀yin náà ẹ bọ́ síta kẹ́ sọ ti yín jáde ẹni bá dákẹ́ tààrà ẹ bá dákẹ́ o ìjọba làǹdẹ̀ má bàánú jẹ́ torí pé ìyàwó ẹ lọ tóbìnrin bá kọ ni obìnrin náà lèyàn ń fẹ́ o sórí èmi fẹ́ gbà ẹ́ nímọ̀ràn kékeré kan gbígbé kó enjoy single life for a while gbàgbé pò ń fẹ́yàwó kankan lásìkò yìí ẹnikẹ́ni tí irú nǹkan báyìí bá ṣẹlẹ̀ sí àbí wọ́n tó ń wò mí tí wọ́n náà bá ń go through the same situation bíi ìjọba làǹdẹ̀ tíyàwó ẹ̀ ti lọ má sáré lọ fẹ́ obìnrin kankan o fi ara balẹ̀ put your life together enjoy yourself give yourself a thorough rest of mind fi ara ẹ balẹ̀ má sáré lọ fẹ́ obìnrin o kò dá wà ní single ó mà ṣàǹfààní ju pé kò wà nínú ìgbéyàwó pẹ̀lú ìbànújẹ́ lọ ìwọ tó ń wò mí yìí náà ìwọ náà máa ń la gbogbo kinní ìkọjá ó máa rí dùn lára ìyàwó tiẹ̀ náà àbí ìyàwó ẹ̀ lélẹ́yìí ó ti dé góńgó òpin ọrùn ẹ̀ gbogbo ọ̀gbà tíyàwó ẹ̀ ń wù yìí bíi pé kíwọ náà para ẹni ó wà rẹ́ni ìkankan bá sọ̀rọ̀ má dẹ́mi ẹ̀ légbodò má gé ẹ̀mí ẹ̀ ní kúkúrú tó bá jẹ́ pé kó ní kálukú máa bá tiẹ̀ lọ òun ló lè fún ẹ ní peace of mind you better do you better do àkúkú bí ni ó máa sọ ju ìṣẹ́rẹ̀ dáradá lọ àbí mi ò máa jóye ilé san mi máa ju ó máa sọ ju ẹnu mi ò máa kálù lọ tó o bá máa níyàwó ńlé ó máa láǹfààní ju pé kó o níyàwó lórí burúkú kan lọ kó jẹ́ pé ìgbésí ayé ẹ̀mí ẹ ló fẹ́ gbà àbí ó máa sọ ju kó o níyàwó lórí burúkú kan lọ tó jẹ́ pé kó má níyàwó ńlé gan ó sàn ju kó níyàwó ńlé lọ àbí èyí rest of mind kò fún ẹ èyí ìfọ̀kànbalẹ̀ kò fún ẹ irọ́ ló tún pamọ́ ẹ lọ́tún lọ́sì àbí kò fẹ́ gbéga ẹ kò fẹ́ lọ síwájú ẹ gbogbo ohun tó máa mú rẹ̀wẹ̀sì báyìí tó máa mú backward báyìí òun ló máa ṣe ìjákulẹ̀ ló máa ń jẹ́ dùnú tiẹ̀ ìrẹ̀wẹ̀sì títí ẹ òun máa ní dùnú títí ẹ ìgbéga ẹ báyìí ìbànújẹ́ mà ní fún ṣé irú ìyàwó bẹ́ẹ̀ ni wọ́n wá ń jókòó tì irú ìyàwó bẹ́ẹ̀ ni wọ́n ń jókòó tì báwo ló ṣe fẹ́ ní lọ síwájú báwo ló ṣe fẹ́ grow ẹ ti gbàgbé pé depression is real depression is real create your channel of happiness má jẹ́ kí wọ́n pa ẹ́ má jẹ́ wọ́n fi ẹ́ lò gba ọ̀pọ̀lọpọ̀ obìnrin tó wà ń tà ń sìn wọ́n àfinilògbà ni wọ́n ọ̀pọ̀lọpọ̀ obìnrin tó wà ń tà ń sìn ọkùnrin tó máa fi lògbà àwọn ni wọ́n máa ń wà ọkùnrin tó máa fi gòkè tígbésí ayé wọ́n máa fi gòkè òun mà lá ń wà ọkùnrin tó máa lò mọ́gbà òun mà lá ń wà yúsàmà ni wọ́n ó jẹ́ yàrá fúnra ẹ lọ́pọ̀lọpọ̀ ìwọ tó bá ń go through the same situation bí ọ̀gbẹ́ni Làǹdẹ̀ yìí gbogbo ọ̀pọ̀lọpọ̀ obìnrin tó wà ń tà ń sìn gbígbésí ayé tí wọ́n ṣe máa lọ sókè òun làwọn máa ń wà wọ́n máa kí ẹ̀ ń pa títì ẹ̀ ìgbésí ayé tí ò bá máa lọlẹ̀ káwọn máa ṣe àti gòkè máa ní kí gbogbo tí mọ̀lẹ́bí wọn máa ti gòkè máa ní wọn ò fẹ́ mọ bí ìgbésí ayé ẹ̀ máa ṣe rí ó jẹ́ sit back kó o jókòó kó o ronú ara ẹ wò tóbìnrin bá kọ́ ni tóbìnrin kọ́ nìyẹn ń sáré ń fẹ́ o ṣó ti yẹn sìn àsìkò lélẹ́yìí fún ẹ láti lè put your life together statistic gan tiẹ̀ jẹ́ ó yé wa kí ni wàhálà tá à ń bá ká gan pàápàá kí ni gbogbo wàhálà tá à ń bá ká afẹ́fẹ́ obìnrin statistic jẹ́ kó yé wa ń sìn pé àwọn ọkùnrin tó ń live longer tẹ̀mí wọ́n ń gùn jù àwọn ọkùnrin tó ń pẹ́ láyé gan jù lásìkò tá a wà yìí ó máa láwọn single guys àwọn ọkùnrin tó bá wà tí ò níyàwó wọ́n láwọn lẹ̀mí wọ́n ń gùn jù lásìkò tá a wà yìí o ṣé wọ́n wá ní báwo lẹ̀mí wọn ò ṣe ní gùn àbí kò sí bùkátà púpọ̀ àbí wọ́n lè bímọ o wọ́n lè níyàwó méjì mẹ́ta wọ́n lè bímọ obìnrin lè bímọ fún wọn wọ́n lè dá wà
ṣùgbọ́n gbèsè ayé wọn ẹ̀mí wọn ń gùn ju tàwa tá a náà ń gbéyàwó sílé wọ̀nyí lọ wọn ò mà ní wàhálà wọn kò sí pọ́kùn obìnrin kan ń kó lẹ́yà sókè blood pressure ń lọ sókè lẹ́nìí blood pressure ń lọ sókè lọ́la diabetes wọlé ó láìsàn kìíní kan ó nígbà kan níbi family wàhálà yìí náà mà ní ìwọ tó bá ń go through gbogbo situation bá ẹjẹ lọ fi ayé náà kàn balẹ̀ ìwọ tó ń wò mí yìí náà ó lè máa go through gbogbo wàhálà wọ̀nyí depression is real fi ra ẹ lọ́kàn balẹ̀ ìwọ tó bá láǹfààní láti máa wo fídíò tí mò ń ṣe nípa ti ìjọba làǹdẹ̀ yìí kò ń ṣe pé ti ìjọba làǹdẹ̀ nìkan ni mo ń ṣe fídíò yìí fún o pẹ̀lú gbogbo àwọn tá a bá ń go through the same situation tó jẹ́ pé a níyàwó ńlé ṣùgbọ́n àrídùnnú lára ìyàwó yìí àbí àrídùnnú kò sí lọ síwájú nínú relationship tó wà ìyàwó tẹjọ́ ń gbélé bí ọ̀tá ló jẹ́ fún ẹ ìyàwó tẹjọ́ ń gbélé bí ìgbà tó jẹ́ pé poison ló jẹ́ fún ẹ tó ń bù sínú nǹkan tó ń gbìn ni kò ń ṣe pé bí yóò jẹ́ bí manure fún ẹ àbí bí fertilizer in tó ń pa búùjì ẹ ni tó bá ti gbọ́ pé lọ síwájú kan fẹ́ bá ẹ bó ṣe máa sáré tí ìjákulẹ̀ máa bá ẹ ó máa ìdùnnú tí ẹ ó fẹ́ yàwó sílé ó ń yàlè káàkiri ó fẹ́ yàwó sílé boyfriend lọ́tún boyfriend lọ́sì ìwọ fẹ́ yàwó sílé ni ó ti bímọ méjì kó tó wá fẹ́ wọ àwọn ex ẹ̀ ló sì tún lọ ń bá ló ń fẹ́ fira ẹ lọ́kàn balẹ̀ o fira ẹ lọ́kàn balẹ̀ má rí yẹn rò relax your mind create happiness for yourself create happiness for yourself nǹkan tẹ́mi fẹ́ kó o ṣe ni pé confide in someone gbogbo àwọn ọ̀rọ̀ yìí sọ síta má dákẹ́ o tó bá dákẹ́ mọ́lé pẹ̀lú àrùn tẹ́rẹ̀ ẹ bẹ́ẹ̀ dákẹ́ o depression lélẹ́yìí ó rí ni o what will be will surely be sọ ọ̀rọ̀ rẹ̀ síta káyé bẹ́ẹ̀ gbọ́ o ní èèyàn kan kó tó máa sọ̀rọ̀ fún yorùbá bọ̀ yorùbá ní gbogbo ṣẹ́ràn láyé ó mà lẹ́ni tó ń sọ tinú ẹ̀ fún ní èèyàn kan tẹ́nu ẹ̀ bá bò kò ń ṣe oníkótókòtó èèyàn ní èèyàn kan tó ní làákàyè ní èèyàn kan tó rẹ̀ ẹ́ balẹ̀ sọ ọ̀rọ̀ ìgbésí ayé ẹ̀ fún jẹ́ kó wo bí yóò lè rí ọ̀lọ́wọ́ ń bẹ̀ mo fẹ́ kó bọ́sítà kó gba ìmọ̀ràn má gba ìmọ̀ràn burúkú o torí wọ́n ní èèyàn méjì ló máa ń ṣìnà láyé èèyàn méjì òun ló máa ń ṣìnà o ẹni tó bá máa ń gba ìmọ̀ràn àgbàjù ó máa ń ṣìnà o àbẹ́ni tí ò bá kí gbàmọ̀ràn rárá òun náà máa ń ṣìnà kó tó di pé ó ṣìwàwù àbí ó wá sún ẹ kò kiri kó fi lọ ṣe tó fẹ́ bá èèyàn kan sọ gbogbo ọ̀rọ̀ yìí láàárọ̀ ẹ̀hán èèyàn kan bí o lè rí lọ síwájú ń bẹ̀ bí o lè rí advice ń bẹ̀ o bó ṣe jẹ́ nìyẹn o ọ̀rọ̀ làǹdẹ̀lẹ̀ mi rí báyìí ni mo ní kí n mú wá sórí ayélujára ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin náà ló máa go through gbogbo eléyìí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló máa go through gbogbo nǹkan báyìí ṣùgbọ́n ẹ sọ̀rọ̀ yín fún èèyàn kan bóyá lè rí solution bẹ́ẹ̀ ẹ má fi ìdákẹ́ ẹ má fi para yín o kò ń ṣe pé kẹ́ lọ gbẹ̀mí ara yín ìyẹn kọ́ ni solution o ẹ máa rí pé ọ̀gbẹ́ni làǹdẹ̀ yìí níbi ọdún méjì sẹ́yìn ó fẹ́ lọ gbẹ̀mí ara ẹ̀ ṣùgbọ́n àṣírí wá tú báyìí wípé ìyàwó burúkú yìí gangan òun ló sùn gògiri o àdúrà tèmi máa gbà fún gbogbo ojú tó ń wò mí yìí atọ́kùnrin ni o atọ́bìnrin ni o a nífẹ̀ẹ́ aya burúkú aya tó máa gbẹ̀mí wa a nífẹ̀ẹ́ o àti obìnrin náà ọkọ tó máa ṣekú pa wá ọlọ́run ò ní gbé sí nkí ẹ wá o a ní ṣe ọkọ fẹ́ a ní ṣe aya fẹ́ o bó ṣe jẹ́ nìyẹn o good day. ọ̀tẹ̀ ló ń jẹ́ ìlú ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀ ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ bó dọ́jà ni èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà.